الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo èèyàn ìbáàjọ ọkùnrin ìbáàjọ obìnrin iná lulu ẹlẹ́dàá wa ló fi iyì àti àpọ́nlé tiẹ̀ fi fún ẹnìkan kan lè pọ̀ ju tẹnìkan lọ ní. Iyì àti àpọ́nlé yìí kì í ṣe tí wọ́n máa ń tà lọ́jà. Wọ́n bọ̀sibọ́sí kálukú náà bọ̀ síbi tí wọ́n bá ti ń tà á. Yọ ọ̀rọ̀ ayé tó wù yóò gbé wọ̀. Ṣùgbọ́n àjùlọ Allah ṣé máa ṣe fẹ́ni tó bá fẹ́. Tolúwa ẹlẹ́dàá bá wá bu ìkún yàn tó bá ṣe lẹ́ni àpọ́nlé gẹ́gẹ́ bí wọn náà ti ṣe ní tiẹ̀ mọ́sánná àti bàtọ́ ọmọlàkejì rẹ jẹ́ mọ́sánná àti fasọ ìyàmọ́ lára nítorí pé nǹkan tí wọn mọ bó ti ṣe débẹ̀ tó o bá gbìyànjú àti bàjẹ́ tó ṣe é ṣe lójú ọ̀nà àti ṣe bẹ́ẹ̀ kọjá pé tara rẹ lọ bàjẹ́. Eléyìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbé ká gbọ́ yìí sọ yìí pàápàá jùlọ lónìí tí ilé ayé tó ti dà gẹ́gẹ́ bí ìlú ẹyọ kan. Jẹ́pọ̀rọ̀ tó sọ níbí gbogbo àgbáńlá ayé tó bá fẹ́ kàn gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa gbọ́. Ẹja bẹ̀rù Allah. Ẹlòmíì wọn lọ ṣe nǹkan tí ò ṣe, wọn lọ sọ ní tí ò sọ, wọn lọ béèrè ní tí ò béèrè lójú ọ̀nà wípé àwọn fẹ́ bàjẹ́, àwọn fẹ́ faṣọ ìyàmọ́lá, àwọn ọ̀fẹ́ kẹ́nìkan fojú ọ̀wọ̀ wò má, àwọn fẹ́ bà tiẹ̀ jẹ́. Ìyẹn máa ń gbìyànjú ni wọn tó ló wá bá kọ ní ọ̀sẹ̀ wọn á gba ìyànjú kíyànjú níbi àti bá tọmọlàkejì rẹ jẹ́, níbi àti dá yí rẹ nù. Ẹlòmíì wọ́n ṣe àti dá yí rẹ nù débi pé ìyàwó rí sá ọmọ rí sá ọwọ́ àríra rẹ̀ lónìí kan. Bàbá lọ àbábọ̀ gbogbo ìròyìn tó ń gbé ká ìròyìn rọ́ọ̀nì kò sódodo ń bẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù Allah. Ẹ jẹ́ ká bẹ̀rù Allah. Nǹkan tí wọ́n fẹ́ má fi lọ́ ọmọlàkejì rẹ̀. Olúwa ni wala taqfu ma laysa laka bihi ilm. Inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Ǹjẹ́ ìbá ti máa ń parẹ́ má sọ àti gbígbọ́ yín àti ìríran yín àtọkàn yín gbogbo ẹ̀ lọ́wọ́ obìnrin lè rìn parẹ́ jọ fi dàgbéyà. Eléyìí jẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn burúkú tí wọ́n máa gbé ká nípa àwọn èèyàn. Wọ́n tún dákọ̀ rẹ̀, wọ́n tún dákọ̀ àdírẹ́sì rẹ̀, wọ́n tún sọ̀lù tí ń gbé gbogbo ẹ̀ lórí irọ́. Yóò tún mú káwọn èèyàn máa wò pé àṣìbáyé ṣe le tó nì gbogbo ẹ̀ náà lórí irọ́. Eléyìí jẹ́ ń tà tún gbọ́ nísì nípa tẹni tí wọ́n ní tó bá rán wọn lọ hajj ẹni tó bá dé kí wọ́n bọ̀ mú aṣọ ihram. Wọn nídìí kankan lọ́wọ́ wọn ju kí wọ́n fún un láṣọ ihram lọ. Torí pé báwo ló wọ́n sì kó 10 million kalẹ̀ tó náà ní fi gbà kankan. Wọ́n sì tún lọ lu ẹnìkan lórúkọ kó ní bàbá tí wọ́n ní ọmọ rán wọn lọ hajj bẹ́ẹ̀ tí ó béèrè aṣọ ihram. Wọ́n tún gbé sí bàbá yẹn náà tún sọ pé tí ó bá dá aṣọ ihram padà fún ẹnìkan sùn kò ní jí má ó ti jọ gbéǹde. Wàláhi ilé ayé ètè la wà báyìí. Àfi ká bẹ̀rù Allah. Àwọn oníkan ṣe irú eléyìí títa alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì náà lọ bá jòdòdó. Àwọn náà ronú àtúbọ̀tán. Wọn ronú pé wọ́n lè ṣe irú ẹ̀ sáwọn náà.
nítorí pé ẹni tó mọ tèèyàn bàjẹ́ kọ́ rántí pé èèyàn ò tí ì tán láyé eléte sì pọ̀ ètè tiẹ̀ ọmọ anilẹ́gbẹ̀ẹ́ tẹlómi orí ẹja bẹ̀rù Allah irú ẹ̀ náà ní nílùú kọ̀ọ̀kan wọ́n máa gbé ọ̀rọ̀ àwọn èèyàn ká wọ́n bá ti dàda lówó báyìí àwọn ni wọ́n mọ ibi tí wọ́n ti bá ṣògùn owó àwọn ni wọ́n mọ irú oríṣi tó ṣe torí ẹ̀ tí wọ́n ti ń bọ̀ wọ́n ti máa wónú wọ́n ti máa sunkún ẹnu sí wọ́n ti máa sọ̀rọ̀ rẹ̀ láì dá olówó gbó ẹbí ogun owó ló ṣe sọ ọba débẹ̀ bí wọ́n bá débẹ̀ òkúkú bá débẹ̀ kí ni tiẹ̀ ti jẹ́ sówó tiẹ̀ sọnù ni àbí tàwọn bàbá rẹ̀ tó fi wá jẹ́ pé o fẹ́ gbèjà bàbá rẹ̀ o fẹ́ gbèjà ara rẹ̀ o fẹ́ dówó rẹ̀ padà a kátẹ kó oògùn owó náà ló ṣe sí wọn ló ṣèṣì rò fún wàhálà tiẹ̀ ṣe wá pọ̀ bá wàhálà tiẹ̀ ṣe pọ̀ bá tẹnìkan tó jẹ́ pé tó bá ti lè dá fún pínrín báyìí láwùjọ Yorùbá yìí ó ti dáràn ẹni tí ń sìn ba tiẹ̀ jẹ́ náà pẹ̀lú ẹnu yóò ti gbàgbé pé orí ìlà ló ń wà ó lè kàn náà lọ́jọ́ kan kó wọn lówó gbogbo orun tó wí sẹ́nìkan ara yóò wúru rẹ̀ wọ́n tún wí jù bẹ́ẹ̀ lọ sí wọn náà ṣé bó ṣe yẹ ká yẹ wọ́n máa lọ nù ṣé bó ṣe yẹ ká yẹ wọ́n máa lọ nù nílùú ẹyọ kọ̀ọ̀kan tí wọ́n bá ka iye olówó tó wà ń bẹ̀ bóyá tí wọ́n bá tó 100 láàlẹ́ rí i pé wọ́n yọ 5 sọ́tọ̀ páwọn eléyìí ó ṣògùn owó ó ṣòro lẹ́nu Yorùbá gbogbo oògùn owó náà ni àwọn olówó tó ti kú oògùn owó náà ni oògùn owó tí wọ́n ṣe lọ́pa wọn àwọn tó sì kú náà retí kú tí wọ́n ní àmì ètèjú ọpa àmì tó ṣe pé yóò rí má lẹ́sẹ̀ àmì tó ṣe pálákùkọ lọ́jẹ́ níjọ́ tí iye àkùkọ tó iye àgbàdo tákùkọ gbé jẹ tọdún rẹ̀ bá ti pé yóò kú náà ni ẹsẹ̀ bíbọ́ yóò wà ń bẹ̀ ìjọ náà àwọn Yorùbá dilẹ̀ o wàláì tàlà wọn dilẹ̀ torí tí Yorùbá ti níṣẹ̀lẹ̀ yẹn máa yẹ fáìlì o dípò ká ránṣọ tí wá bí ó gbé ya dípò ká mójútó ti wá gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ làwọn máa mú tiwọn gbọ́ ilé rẹ̀ ń jò òjò sì ń rọ̀ ọ̀wá bó ṣe ra páànù pé káfíńtà kọ́bọ̀ kan ọwọ́ ara páànù kalẹ̀ ọlẹ́ntì ilé rẹ̀ bá ti ń jò kọ́ sọ fún ọmọ bá wọn kan tiwọn àmọ́ tiẹ̀ ń kọ́ kò burúkú mi ọ̀ bàjẹ́ torí ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa ká máa ronú àtúbọ̀tán wa ẹni tí mi ò bá ṣe nǹkan kan kò sí tọ́ta pọ̀ pẹ̀lú ẹ̀ mo ṣe wá lè máa bùn ládàá tèmi lórí kíni wọ́n sáyé tèmi náà ṣe tèmi kò mọ́wọ́ mi èmi náà mú tiẹ̀ owó mi ọ̀sọ́rùn dípò pé pè lẹ́jọ́ Olúwa Ẹlẹ́dàá kó bá tún àwùjọ wa ṣe Olúwa Ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ kó jẹ́ ká lè mójútó ọ̀rọ̀ ara wa kó má ṣe wá ní ẹni tó ti pẹ́rù ẹlẹ́rù ni ó gbé kárí tí ó wàá fi èékánná tí ó fi gbé tiẹ̀ lọ́wọ́ Olúwa Ẹlẹ́dàá kó sì wá lórí rẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.